káàsán, ẹ káalẹ́, gbogbo wákàtí tẹ́ bá wà mo kí yín, mo kí ọmọdé, mo kí àgbà, ibikíbi tẹ́ ti ní àǹfààní láti máa wò mí. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa àrólé bàbá tẹ́ntẹ́ tó wà ní South Africa. Torí mo wo show ẹ̀kan tó ṣe ní àná. Ló wá bẹ̀rẹ̀ sí ń bú woman tó ń pè ní omoobatala. Ìgbà tí woman yẹn ṣe show, ó comment lórí show woman yẹn. Àrólé bàbá tẹ́ntẹ́ tó wà ní South Africa, àrólé bàbá tẹ́ntẹ́ tó wà ní South Africa ni mo bá wí. Omoobatala tó sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu ní APC tó wà ní bóyá London ló wà ṣá. Woman yẹn ṣe program lọ́wọ́. Omoobatala ó ṣe program lọ́wọ́. Àrólé bàbá tẹ́ntẹ́ ó wá sórí platform ẹ̀, ó ń kọ́mẹ̀ntì àwọn rubbish. Ó ń kọ́mẹ̀ntì àwọn rubbish lórí kíní woman yẹn. Ó pe woman yẹn ní aṣẹ́wó 50,000. Ó bu woman yẹn, ó bu gan, ó ní aṣẹ́wó ni. Ó ń pe ìyàwó níyàwó ní aṣẹ́wó, àrólé bàbá tẹ́ntẹ́. Ó ń pe Omoobatala ní aṣẹ́wó. Tí ọkùnrin kan bá pe ìyàwó ti tiẹ̀, àrólé bàbá tẹ́ntẹ́, tí ọkùnrin kan bá pe ìyàwó ti tiẹ̀ ní aṣẹ́wó, báwo ló ṣe máa feel? Wà bínú. O lè bá ọkùnrin yẹn jà, ọ́ tó bá lè bàjà wá fọlọ́pàá arrest pé ó pe ìyàwó ẹ̀ ní aṣẹ́wó. Ó mọ̀ pé òfin ni. Ó ń pe ìyàwó níyàwó ní aṣẹ́wó, ó ti bá sùn ni. Báwo ló ṣe mọ̀ pé aṣẹ́wó? Torí pé woman yẹn support Yorùbá nation. Torí pé woman yẹn support Bọ́lá Ahmed Tinubu. Ló wá bẹ̀rẹ̀ sí bú woman yẹn. Ó sọ pé woman yẹn aṣẹ́wó. Ó ń pe ìyàwó níyàwó ní aṣẹ́wó. Ó ń pe marriage woman ní aṣẹ́wó. Ó ń pe marriage woman ní aṣẹ́wó. Àrólé bàbá tẹ́ntẹ́. Wàhálà ẹ ti fẹ́ pọ̀ jù o. Àrólé bàbá tẹ́ntẹ́. Mo rí pé ó dáa pé àwọn èèyàn kan wà lẹ́yìn ẹ tó ń push ẹ. Tó wá gbé ọ̀rọ̀ Yorùbá nation yìí sórí. Yorùbá nation tó jẹ́ pé ẹ tí lè gbà nísìn 10 years to this time ẹ tí lè gba Yorùbá nation. Bẹ́ẹ̀ ṣe máa pariwo nìyẹn títí tí Bọ́lá Ahmed Tinubu máa fi lo good 8 years. Tó bá tún lo 8 years ẹ̀ tán, á tún gbé fún Fúlàní padà. Ẹ fẹ́ gba Yorùbá nation, ẹ bára yín jà. Ẹ lè gba Yorùbá nation bẹ́ẹ̀. Tẹ́ bá tẹ́ fẹ́ gba Yorùbá nation, kò ń ṣe ilẹ̀ máa gba Yorùbá nation fún wa. Ẹ bẹ̀rẹ̀ sí bára yín jà. So yẹ kó rí bẹ́ẹ̀, ó ń pe bàbá Bánjí Akíntóyè ní àgbà yahoo. So yẹ kó rí bẹ́ẹ̀, ó ń pe bàbá Bánjí Akíntóyè ní àgbà yahoo. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ gba Yorùbá nation nìyẹn? Ó wá ń bú Omoobatala pé aṣẹ́wó ni. Ó ń pe ìyàwó níyàwó ní aṣẹ́wó. Woman yẹn ò tí ì wá sórí program ẹ̀ rí kó wá comment rubbish mẹ́. Àrólé bàbá tẹ́ntẹ́, lọ ṣọ́ ara ẹ̀. Lọ ṣọ́ ara ẹ̀. Lọ ṣọ́ ara ẹ̀. Ló wá ń bú Tinubu. Ló wá ń sọ pé Ṣètìmà ló máa pa Tinubu. Ọlọ́run ní fún ṣe. Ọlọ́run ní fún ẹ ṣe. Ó sọ pé tí Tinubu bá ti rúlù wa ní Nàìjíríà pé ìnira ni. Ìnira ẹ̀ dẹ̀ máa jẹ́ tiẹ̀. Tí Tinubu bá ti bọ́ síbẹ̀, tó bá ti lè bọ́ síbẹ̀ báyìí, ara wa máa tù wá ní nílẹ̀ Yorùbá. Èmi mọ̀ pé bàbá ẹ̀ máa ṣe ìwọ̀nba tí agbára ẹ̀ gbé. Ó máa ṣe dáadáa. Ọjọ́ wo ló rí àwọn Ìgbò tó ń bú lídà wọn? Ọjọ́ wo ló rí àwọn Haúsá tó ń bú lídà wọn? Báwọn Ìgbò ṣe ń pariwo Biafra nation, tó ń pariwo Biafra nation. Ọjọ́ wo ló rí pé wọ́n bú lídà wọn? Ọjọ́ wo ló rí pé wọ́n bú Nnamdi Kanu? Ó pe ìyàwó níyàwó ní aṣẹ́wó. Ó ń pe Omoobatala ní aṣẹ́wó.
àrólé bàbá tẹ́ntẹ́n ó ti kúrò lórí legacy àti ọ̀kan lọ́mọ ó tún wá padà sórí Ọmọọbàtálá. tó bá ti kúrò lórí Ọmọọbàtálá wàá tún padà sórí Tinubu. mo tẹ̀fẹ́ béèrè kíní kan náà, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tinubu tí a ti ń pariwo pé Tinubu 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 tá à ń pariwo lójoojúmọ́, Tinubu ò ṣáà jẹ́ president rí. Ọbásanjọ́ àti Àtíkù àwọn ló sọ wá sínú òkùnkùn ní Nàìjíríà tàbí níná dè ní ẹ dárúkọ wọn. Ọbásanjọ́ àti Àtíkù àwọn ló sọ wá sínú òkùnkùn ní Nàìjíríà táṣà ń pariwo Tinubu o Tinubu o Tinubu o Tinubu o, àpariwo Ọbásanjọ́, àpariwo Buhari, àpariwo Goodluck Jonathan. Tinubu ò ṣáà tí rúùlù rí, sínétọ̀ àti gọ́fúnà ló jẹ, aṣá ń pariwo Tinubu o Tinubu o Tinubu o. Ọbásanjọ́ àti Àtíkù àwọn ló sọ wá sínú òkùnkùn ní Nàìjíríà tá a fi níná dè ní. aṣá ń pariwo Tinubu 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 Tinubu. ká ní pé Tinubu ti rúùlù rí sí tó ti rúùlù president rí sí ìyọ́n lè máa sọ pé ó ti rúùlù president tẹ́lẹ̀ pé kò ṣe dáadáa, pé ó tún fẹ́ contest ẹlẹ́ẹ̀kejì, a ti máa mọ wá ẹ̀. ẹ ṣáà ń pariwo Tinubu, à ń pariwo Tinubu Tinubu o, tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ Tinubu o, bí tọ́ bá ṣẹlẹ̀ Tinubu o. kúlódé tàṣẹ máa pariwo Ọbásanjọ́ àti Àtíkù àwọn ló fìyà jẹ wá dè ní. tá bá ṣe pariwo Tinubu ká máa pariwo Ọbásanjọ́, ká tó máa pariwo àwọn Fúlàní náà, ká tó máa gbogbo Yorùbá o Fúlàní o Ìgbò o, wọ́n jọ bà Nàìjíríà jẹ́ ni, kò kí ṣe ẹnìkan. Ìgbò àti Fúlàní o, Haúsá o, Yorùbá o, wọ́n jọ bà Nàìjíríà jẹ́ ni. àrólé bàbá tẹ́ntẹ́n lọ ṣọ́ ara ẹ̀, má tún dárúkọ Tinubu mọ́, lọ ṣọ́ ara ẹ̀, lọ take time ara ẹ̀. mo fún ẹ ní wọ́n nì, fi wúmà yẹn lẹ̀, wúmà ní Ọmọọbàtálá yẹn, Ọmọọbàtálá fi sílẹ̀, má tún bú ìyàwó níyàwó mọ́, torí wúmà yẹn ò ta sí ẹ. tó bá ṣètò, wúmà yẹn ò kí ń wá sórí platform ẹ kó wá comment rubbish mẹ́. gbogbo ètò yìí ni mo máa ń wò, gbogbo ètò yìí tẹ́ bá ń ṣe òun ni mo máa ń wò, mo máa ń fi earpiece sétí ni, gbogbo ẹ̀ ni mo máa ń gbọ́. Ti Ọbàtálá ò bá tún lo 4 hours o, máa ń gbọ́ láti bẹ̀rẹ̀ lọ dópin ni, àti Tọmọlúkà o, àti Kóìkí o, àti Yorùbáwùyí o, àti Lady K o, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹni mò ń gbọ́. mo máa ń wo program gbogbo yín. so ẹ kó níbẹ̀ ló wà stupid jù, òun ló bàjẹ́ jù ní gbogbo àwọn tó ń pera wọn ní agitators Yorùbá nation, torí ó wà stupid, kò mọ̀rọ̀ sọ. mo mẹ́ni tó rán níṣẹ́, mo mẹ́ni tó gbéṣẹ́ fún nínú Yorùbá nation. àrólé bàbá tẹ́ntẹ́n lọ farabalẹ̀, lọ take time ara ẹ̀, má bú ìyàwó níyàwó mọ́. Ọmọọbàtálá má bú mọ́, kò ta sí ẹ. kò ṣe gbogbo ẹ̀ ló lè ṣe Yorùbá nation. ẹlòmíì ò lè join Yorùbá nation torí ti nonsense tẹ́ ń ṣe nínú Yorùbá nation. Saoti Igboho tó ń mú táwọn ọlọ́pàá ń wá káàkiri, Saoti Igboho kí lẹ ṣe sí ọ̀rọ̀ ẹ̀? ó dárúkọ fèsì problem ara ẹ̀ ni. ẹ máa wà ní Kóìkí, máa wà ní London, a máa pariwo pé kẹ́ lọ máa ṣe rally, ẹnu dẹ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu. ìgbà tí àwọn omíyalé kúrò nínú Yorùbá nation pẹ̀lú Awíkókó, ẹ sọ pé ọ̀dàlẹ̀ ni wọ́n kì í ṣe ọ̀dàlẹ̀. Awíkókó kì í ṣe ọ̀dàlẹ̀, omíyalé kì í ṣe ọ̀dàlẹ̀.
tó bá ní problem ṣé ẹ máa wá kúrò láti odidi lóyìnbó yẹn kẹ́ wá fèsì problem wọn ni ẹ máa wá yanjú problem wọn. Saoty Igboho Ọlọ́run ló máa kó bọ̀bọ́ náà yọ ni. Ó ti ní problem ń sí o, ẹ̀yin wà nílùú òyìnbó ẹ máa pariwo Yorùbá nation no going back, kò ní da fún gbogbo yín. Ẹ̀yin lẹ tí àwọn ọmọ ọlọ́mọ táwọn ọlọ́pàá fi lọ pa wọ́n. Ẹ sọ pé fẹ́ gba Yorùbá nation, so yẹ kó rí bẹ́ẹ̀. Ó sọ pé bàbá Èkìtì òun ló lọ dáná sun mọ́tò àwọn ọlọ́pàá. Ẹ ní ìfẹ́ ara yín, ẹ sọ pé fẹ́ gba Yorùbá nation. Ẹ ní ìfẹ́ ara yín, ẹ sọ pé fẹ́ gba Yorùbá nation. Ẹ respect ara yín, ẹ respect àwọn àgbàlagbà tó wà nínú yín, ẹ ń bú ara yín, ẹ ń ṣépè fún ara yín. Ẹlòmíì ilé mi rẹ́ǹtì ló ń gbé ní Nàìjíríà. Àwọn tó sẹ́ndì owó láti abroad, nínú gbogbo àwọn tó ṣe Yorùbá nation tó ń ṣe agitator yìí, mi máa lọ wà nínú igbó, wọ́n máa sọ pé àwọn Fúlàní ti lé àwọn kan sínú